wàhálà táwa àfa wa ń fà láàrin ara wa nísìnyí ò jẹ́ aráyè mójútó ń tọ́lọ̀ ràn wa mọ́ ìjà wa àfa báyìí nísìnyí ìjà tá a bẹ̀rẹ̀ báyìí nísìnyí bẹ́ẹ̀ ń tẹ́ ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí nísìnyí ó lè dọ̀la kiri ẹnìkan ó yí ọgbọ́ kiri yọ̀ dàrú kọ́kàn sùn kọ́kàn tají pé tala tún lè bájà lónìí ó yọkàn wọ́n pé Jákàmá ṣe program lánàá yọkàn kan ní èsì ọ̀rọ̀ fún Jákàmá lérí ọ̀rọ̀ Ànábì Sọ́líù ṣé bàbá rẹ̀ Sọ́líù níjọ́ àwa ti wá dé tá ń bára wá jà nísìnyí ká sọ kèfèrí tá a wẹ̀ sí Islam wọn ò lè gba tiwa àwọn ò lè gba rìsálà wa òun gán mà fún rẹ̀ pé rọ́ lòun pa karamakumullah bójú bá kú fídíò bá kó wọn àtọ́lọ́hún nìkan yóò tó máa fi Ọlọ́run mọ́bìnú ntájẹ làwọn o torí ọ̀nà tóun lè gbà rówó ní pèpè sí wọn. Allahu akbar. àwọn tàṣọ wúfà àwọn náà pèpè sí tiwa náà ó ní báwọn náà ṣe gba pèpè tiwa. Masha Allah. ayé bẹ́ẹ̀ kọ́ karamakumullah. mọ̀ ṣé wọ́n máa sọ fún mùrídìí ni wípé òun àtọ́lọ́hún làwọn àjọ ṣe mítìnì májúmọ́ yìí lálẹ́ àná ẹ̀ẹ́dì pé tètè jáde sí mọ́sá ìsún ní nígbà mo bá sẹ́dẹ̀bì kan bẹ́ẹ̀ màláíkà Jibril lọ yọ sí mi lọ́rọ̀ gidi báyìí ó ní sọ fẹ́yìn mùrídìí mo ká dáàbò ramani ó ní là ọlọ́mọ rẹ̀ kókù àwọn sì pẹ́ran àwọn sì gbá yọka gbogbo ẹ̀ òun náà mọ̀ gbọ̀n mo ká dáàbò Sùrájù ó ní là yọ sọ tiẹ̀ náà fún yọ wá jíṣẹ́ fún gbogbo wọn lẹ́yìn kọ̀ọ̀kan yọ wà ló ń kálukú lè mú owó wa kò rí màláíkà bá wọ́n bá fojú kan màláíkà kò ní sun ayé bá láàbù sọ̀rọ̀ àlàhùn yàwó mọ̀ yìí sí àbí so òun náà ń pèpè sójú ọ̀nà bóun náà ó ti jẹ òun jálàbí tó jòkó lẹ̀ òun náà ń pèpè sójú ọ̀nà bóun náà ó ti jẹ gbogbo tí ò rí lọ́lọ́run rí inú yẹ̀pẹ̀ ọ̀là ni ìpè á nǹkan kan bẹ̀rẹ̀ ọkàn yín ti ń dààmú ẹ̀mí nǹkan ọ̀dààmú ẹ̀mí ẹ̀ lọ́wọ́ ẹwà yẹ̀pẹ̀ alágbárí àwọn tí wọ́n máa yẹ̀pẹ̀ ẹ̀wò gidi báwọn bá ti wò ó gbogbo ń tọ́ jẹ́ lánàá àti jẹ́ ẹ̀ta àti jẹ́ ẹni làwọn máa sọ fọ́nà àwọn tó ń sọ ń tó ṣe lọ́la òun náà wá mú arúmọjẹ yẹ̀pẹ̀ ọwọ́ kan ọpọ́n kalẹ̀ ọkàn sàárè ọwọ́ gbé sàárè síwájú ìwà ń fọwọ́ là ó ní ajá èéṣe ẹ̀yìn àjàlá ní gbólóhùn aṣọ àwọn ò ní gbólóhùn aṣọ ní àtẹnu kankan ọjà ìjà kan ń bọ̀ ebo ní wọ́n jà tẹ́lẹ̀ ni ó sá tó ní ìjà kan ń bọ̀ tọ́ wá dé sí ìjà fáá bọ́kàn ọba mú ọkọ̀ sá mú sọ́lọ́run náà là ń ṣe yín náà fún. wa ila Samuda. àwọn ànábì Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ àwọn sì ń bọ̀ farabalẹ̀ wọ́n ṣiṣẹ́ fọlọ́run ni àmọ́ wọ́n jìyà ìyà ó jẹ wọ́n gan. ìyàlàwọ̀ ọ̀fẹ́ jẹ mọ́ lónìí nísìn kódà ìyàwó gan ọ̀fẹ́ jìyà bá ń bẹ lérí yà Allahu ya Karimu tó dún òun ò ní jẹ haramu àbá bóbi ọba kọ́ lẹ́ yóò sì domi olómi. La ilaha illallah. èkó wa náà fi wá di wípé kó wa ń dojú ẹ̀rù ọgbọ́ wàhálà táwa àfa wa ń fà láàrin ara wa nísìnyí ò jẹ́ aráyè mójútó ń tọ́lọ̀ ràn wa mọ́ ìjà wa àfa báyìí nísìnyí ìjà tá a bẹ̀rẹ̀ báyìí nísìnyí bẹ́ẹ̀ ń tẹ́ ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí nísìnyí ó lè dọ̀la kiri ẹnìkan ó yí ọgbọ́ kiri yọ̀ dàrú kọ́kàn sùn kọ́kàn tají pé tala tún lè bájà lónìí ó yọkàn wọ́n pé Jákàmá ṣe program lánàá yọkàn kan ní èsì ọ̀rọ̀ fún Jákàmá lérí ọ̀rọ̀ Ànábì Sọ́líù ṣé bàbá rẹ̀ Sọ́líù jẹ́jẹ́ ní sọ̀rọ̀ Sọ́líù fúnra mi ṣé bàbá rẹ̀ Sọ́líù àmọ́ fámìlì pẹ̀lú Sọ́líù ọgbọ́n yọkàn wa bẹ̀rẹ̀ yọ wá ṣe program wákàtí kan lérí ọmọ wa búmi ẹ̀tọ́ ẹ̀dàkùn kò ṣe dá lóhùn ń bọ̀ sínú bàbá rẹ̀ ọ̀wọ́ ná tèmi wá sọ̀rọ̀ tèmi tó bẹ̀rẹ̀ sí àtàkì mi ọgbọ́n èyí ń bo láti ráyè mójútó ń tọ́ yẹ ká mójútó àwọn ànábì Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ àwọn ọ̀bára wọn jà òun lọ fa pé la nufarriqu bayna ahadin min rusulihi àwọn ànábì tí wọ́n sì wá wọn ò bú àwọn ànábì tó ṣáájú wọn kọ júbà àwọn tó ṣáájú náà tó bá júbà àwọn tán wọn wà bẹ̀rẹ̀ iṣẹ́ tiwọn òun nígbà tá ànábì Muhammad dé Ọlọ́run wá ní wà ànábì kó àfọ̀nsẹ́ lóòótọ́ àfọ̀n rìsálà àmọ́ júbà àwọn tó ṣáájú Ọlọ́run wá ń dákọ̀ àwọn ànábì tó ti ṣáájú ẹ̀ ní wọ́n ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí fún ànábì Muhammad ká ànábì ò lè bá àmà wípé àtàwọn tó ṣáájú wọn ṣiṣẹ́ eréṣẹ́ wọn náà lábẹ́ kí wọ́n Ọlọ́run wá ní fábí udahum muqtadi eri mana tàwọn anabi Ọlọ́run tán lọ ni ìran ni kí wọ anabi náà ọmọ ibẹ̀ ni ọmọ àtọ̀ láyìn wọn ni ọmọ àtọ̀ sáwọn ń tọ́ láyìn àwọn bàbá àtàná mọ́ tọ́ra láwọn bàbá àtàná ò sí lójú ọ̀nà àná Muhammad sọ pé Isa ò sí lójú ọ̀nà òní Musa ò sí lójú ọ̀nà ẹ̀sìn Musa ẹ̀sìn Júù ni ẹ̀sìn Isa ẹ̀sìn Christianity ni àná Muhammad gbé ìsìlámù dé tòun ti bẹ́ẹ̀ bó jẹ́ pé ìsìlámù rẹ̀ ó yàtọ̀ fún ti Isa ó ti yàtọ̀ fún ti Musa o tòun ti bẹ́ẹ̀ kọ̀ǹkọ̀ǹdẹ́mù Isa kọ̀ǹkọ̀ǹdẹ́mù Musa ó láwọn méjèèjì aṣáájú ni wọn ẹni ìmọ̀nà ni wọn. àmọ́ wò sí péjì kan náà so àwa tó ní dénìsín à ń bú àwọn bàbá àtàná wípé àwọn bàbá yẹn wọn ò rí sẹ́sẹ̀ wàlẹ́ àlùkò àwọn bàbá wọn ló yìí ṣe wàhálà tọ́ba yẹn pé àwọn bàbá àtàná wọn bá ń bẹ láyé dùn ní wọn ó ti gba gbogbo ilẹ̀ Yorùbá
tí ò ní ṣẹbọ kankan bẹ̀ mọ́ pátápátá. ọba ẹ̀kọ́ lọ́n bá yọ̀ǹda ẹ̀ mú fún wọn kó ló bí 200 years láyé ni pàápàá jùlọ ọdún àwọn àfàǹdà òkè kò béèrè èèyàn 500 lọ́wọ́ ẹ̀sìn Islam half a million. nílẹ̀ Yorùbá half a million nílẹ̀ Yorùbá kẹ́mi wọn á lọ gùn sí. kẹ́mi wọn á gùn kan lo 200 years pẹ̀lú àlàáfíà láyé gbogbo ilẹ̀ Yorùbá pátá wọ́n sọ ní mùsùlùmí ká tó wá sọ tàwọn Sheikh Adam ọmọ eléegun ọmọ olóòsà ọmọ onígun gbogbo wọn sì dàfà sẹ́gẹ́sì báyẹn níjọ́ àwa ti wá dé tá n bára wá jà nísìnyí ká sọ kèfèrí tá a wẹ̀ sí Islam wọn ò lè gba tiwa àwọn ò lè gba rìsálà wa rìsálà ká mú lọ́wọ́ tá n lò lónìí ọgbọ́n kìí ṣe rìsálà la mú lọ́wọ́ tá n lò lónìí àgbọ́yé n tá a mú lọ́wọ́ tá n lò lónìí òun náà ń pè ní Baitul Ankabut ilé aláǹtakùn ẹ bá fẹ́ rí fíìmù tó dáa ó ti yé báwọn táwọn àfa àtàná tí kèfèrí ò tó bẹ̀ tó dúró tì wọ́n tó ní àfa kí ló ṣe kò sí Masha Allah. ọgbọ́n àgbọ́yé bàbá. wọ́n ń dúró ti àfa nísìn nǹkan kò sí ní ṣe ọgbọ́n àgbọ́yé bàbá. nǹkan kò ní ṣe. ìtàlẹ̀ jà àfa njó ni sáfà tó lè sọ̀rọ̀ sí wọn. àwọn àfa àtàná wọ́n sì dá yẹn jòkó jókòó ó sì jókòó ẹbí sí Ọlọ́run lọ́wọ́. fẹ́ẹ́ di sí Ọlọ́run lọ́wọ́ nù ọgbọ́n akramakumullah. àwọn àfa dán nǹkan ò púpọ̀ lánàá lónìí ní sẹ́ àrí nǹkan kan dẹ́wò mà ọwọ́ di ariwo lásán àti fọ́nbù àti ewu ọ̀rọ̀ wa di pé àfa náà ti mọ̀ pé òsì karama ma ni kó wa bá ń fowó rà. Allahu akbar. wọ́n fowó ra karama. fowó ra karama lónìí. kèbèrè tó ti mọ̀ yí pé eré ìyá àwọn ọjọ́ ń gbàdúgbò ni ó sì lè kó báwọn ó lè da nǹkan sí mọ́sálásí wọn àbí kó da nǹkan sí mímbàrí yóò máa lè bù wọn lówó. Allahu akbar. yóò máa lè pẹ́ bá ń fún abọ́dẹ̀ bá ń fún wọn. wọn ni àfa malim wọn ni ẹgbẹ́ kò sí jà àgbọ́dọ̀ jà àwọn bàbá àtàná ò sí bẹ́ẹ̀ àwọn sọ fún kèfèrí ni pé Ọlọ́run fẹ́ lóye àyíkú ń bẹ̀ ni àfọ̀njọ́ mẹ́jọ Allahu akbar. kèfèrí náà wà ní ẹ fún mi jọ́ mẹ́jọ ẹjá wọ́n àjọ fi lé wọ́n jọ fi gàgbàgà àwọn àfa. Al-Qur'ani ó sì wí ni. Al-Qur'ani ó wí ni mà ní tí máa ti ń bọ̀ kí ń lọ́wọ́ wa rán oyin sí oyin bá ta wọn lé wọn bá ta wọn ń ta kúta fúnra wọn ni wọn kó ń bẹ̀ fúnra wọn ọlọmọbú làwọn afáwọn ẹja fi wọn lẹ̀ làwọn bá fi gbalẹ̀ bí wọ́n ṣe gbalẹ̀ fún ìsìlámù lọ. Ọlọ́run kó ṣàánú wa. Àmín. ẹ jẹ́ akéwìlú àfà. wa ila Samuda. anabi sọ́ọ́lì wò lónìí yẹn. àbáwọn salihan. pẹ̀lú ògùn Ọlọ́run ti sọ́ọ́lì yìí nìkan láfẹ̀ẹ́ sí lónìí. o ti yẹ wọn a máa ṣe ti anabi tó bá tẹ̀lé lẹ́yìn rẹ̀. qala ya qawmi. anabi sọ́ọ́lì wọn ń pe àwọn àjọ rẹ̀ wọn náà bẹ̀rẹ̀ sí ṣe wáàsí fún wa. ibudullah. ẹ̀sìn lọ́hùn. malakum min ilahin ghayruhu. kọ̀sọ́ba kan tẹ́ ẹ lé pé òun tún lọ bá yín lẹ́yìn ọba tó ń pè yín fún yìí. huwa ansha'akum minal ardi. wa ansha'akum minal ardi. òun ló dá yín láti lẹ́lẹ̀. wastamarakum fiha. ó wá fi jẹ́ àrólé istamarakum fiha. ó ní ẹ máa gbé ilé ìrọ̀rùn ẹ máa gbélẹ̀ lórí ìrọ̀rùn ẹ máa gbé ayé lórí ìrọ̀rùn ẹ máa jẹ ẹ máa mu ẹ máa ná ẹ máa lò ẹ máa gbádùn ayé Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ fún yín. fastaghfiruhu. ẹ wá tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run bí àwọn aburú tẹ́ ẹ ti ṣe sí. thumma tubu ilayhi. ẹ sì darí padà sọ́dọ̀ rẹ̀. inna rabbi qaribun mujib. inna rabbi ọba mi tí ń sọ fún yín qaribun ọba náà súnmọ́ yín ń bẹ́lẹ́gbẹ́ yín bí ti ń bá yín sọ̀rọ̀ yìí mujibu kọ́lá tẹ́ ẹ bá pè pé ọba yín yanjú nǹkan kan nísìnyí náà ni ọmọ ṣe yìí. Qalu ya Salihu. yọ̀dà fún ọ ńgbọ̀ ya lẹ́nìkan bá tún dé lára tiwọn náà gbogbo àwọn tó kó náà ṣe wá àkùndárù kan bá tún dé lára tiwọn náà ọwọ́ alanu pé ya Salihu. Ya Salihu. Salihu kọ́hún Ya ń bọ̀ Salihu. ẹ pé àgbákò làwọn kèfèrí lónìí à ọmọ sùwé bá kọ́ ni àkàwọ́ ọmọ sùwé bá yọ bẹ̀sẹ̀ abalọ̀ bàbá rẹ̀ àwọn àlọ́ wọn ṣe wá sí fún èmi ẹ̀ṣẹ́ gbé bàbá rẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí sọ ìtàn tí ọ̀dà wọ́n máa sọ rádaràda òun náà wà ní wọn ń pè wọ́n Sọ́líù. Qad kunta fina. ọ̀rọ̀ rẹ̀ mà tiẹ̀ já wa lójú àwọn tó fi ní kọ́dí kúńtà fi iná màrújú wá mẹ́ qabla hada èyí tó wá gbé dé yìí mà wá jọ wá lójú kúńtà fi iná màrújú wá àròkọ onílàákà yìí ni ìwọ tá à ń fọkàn sí pé tó bá dọ̀la ìwọ láàfin sídi tọ́ra àrípé làákà rẹ̀ jẹ́nà púpọ̀ ọ̀ṣàpù púpọ̀ òmùlẹ́nu púpọ̀ onílàákà yìí òmùbẹ́rẹ́bẹ́rẹ́ ó dúró lọ́wọ́ ọkùnrin ó sì nílàákà yìí òmùlẹ́nu ẹnu rẹ̀ dá lọ́rùn àti wá fọkàn sí wípé báwa bá lọ tán ìwọ láàfin sídi ọ̀sà tó ọmọ bá rúlu ẹ̀ ìwọ lọ́wọ́ adé lọ nígbà náà ọba kan tó ń bẹ́ńbì kan èyí tó ń gbé wáyé ó disappoint ara rẹ̀ láyé sáwa